ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ Oríyọmí Hamzat ló dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Mo dúpẹ́ o, ẹ ṣé gan, ẹ ṣé nítorí mo nírètí, mo dẹ̀ nígbàgbọ́ pé àdéhùn wa ẹ múṣẹ lórí mágàjí kan tó wa mọ́tò pa àwọn ọmọ méjì tí kẹta sì wà nípò kọ̀bà olé ní ilé ìwòsàn àti ẹ̀mọ́ kò sí kẹta náà wà báyìí. Ọ̀rọ̀ kó ó ṣàánú wa oṣù ẹ gbọ́ ìkẹta òun náà ti kú tọ̀ ìkẹta náà ti kú o ọmọ nàìjíríà ìkẹta náà ti kú. Mágàjí kan tó wa mọ́tò pa ọmọ mẹ́ta nìbàdàn, méjì kú lójú ẹsẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé mo sọ fún yín pé ìkan nínú àwọn ọmọ ó mọ́kọ̀ bọ̀ lé lọ́jọ́ Sunday wọ́n dẹ̀ pa lọ́jọ́ Wednesday. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ọ̀rọ̀ yìí ti wá di ejìnrìn ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú o. Tẹ́ ẹ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn tẹ́ni ọmọkùnrin kan tẹ́ ń pè ní Mágàjí tó pa odidi ọmọ mẹ́ta níjọ́ kan ṣoṣo, tó jẹ́ pé wọ́n tún wá lọ gba béèlì ẹ̀ láì sí ẹjọ́ tó fẹsẹ̀ múlẹ̀ lórí rògbòdìyàn yìí. Láwọn tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí náà wá gbọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat lọ. Ẹ dẹ̀ mọ̀ pé Alhaji Oríyọmí Hamzat ọ̀rẹ́ mẹ̀kúnnù ọ̀rẹ́ aráàlú ni, ṣùgbọ́n bíi tí ọ̀rọ̀ yìí dé dúró látún ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin èèyàn ká ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ yìí ti wá di bó lọ yá mi báyìí. Kódà Alhaji Oríyọmí Hamzat mo gbé dánsákì fún yín, wọ́n ti dá ọ̀rọ̀ yìí padà sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé kó pa odidi èèyàn mẹ́ta kó wá jẹ́ pé wọ́n sì filẹ̀ ó wá ń jayé ọba ká. Ẹ wo ẹ wá lọ gbọ́rọ̀ yìí, ẹ má jẹ́ ń gbà yín lákòókò. Ẹ̀yin èèyàn wa fáǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tún ṣe mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn wa lápapọ̀. Ẹ wá lọ gbọ́ fọ́nrán yìí síwájú sí i. Alhaji Oríyọmí wọ́n tún jáde láti wá ṣàlàyé ẹ rí pé ọkọ̀ wo fọ́nrán kékeré now this is the full video tẹ́ máa wò ó sìn. ẹ rí pé wọ́n ní Mágàjí kan nílùú Ìbàdàn pé ó fi mọ́tò pààyàn méjì, àwọn ọmọ méjì, kódà wọ́n nìkan nù wọn ó fẹ́ mọ́kọ wá ó kọ̀ọ̀la ni wọ́n fi mọ́tò pa. wọ́n wá ní gbàrà tí wọ́n dàgọ́ ọlọ́pàá charges tí ò yẹ kí wọ́n charge òun ni wọ́n lọ tender. ilé ẹjọ́ bá sọ pé kí wọ́n gba béèlì Mágàjí tó pààyàn. àtìgbà yẹn wọ́n ní Mágàjí kan tiẹ̀ ṣe ń tó wù ní kò kàn tí kò mọ̀ kó ń ṣe nǹkan kan. òun lọ̀rọ̀ fi dọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat tí wọ́n fi dá sọ̀rọ̀, ṣùgbọ́n bó lọ̀rọ̀ yẹn dé dúró wọ́n láwọn ọlọ́pàá ti gbé ìgbésẹ̀. kí ni ìgbésẹ̀ táwọn ọlọ́pàá gbé? ibo lọ̀rọ̀ dé dúró? kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? òun náà ni mo ní pé ká mú wá fẹ́yìn èèyàn wa, torí ẹ ti kọ́kọ́ wo fídíò yẹn bí ṣẹlẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀. latest update mi rèé lórí ọ̀rọ̀ yẹn. mẹ́wàá ń ṣẹlẹ̀ nú ayé o, ẹni tó bá kàn ló mọ̀ ni o. ṣùgbọ́n ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ Oríyọmí Hamzat ló dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Mo dúpẹ́ o, ẹ ṣé gan, ẹ ṣé nítorí mo nírètí, mo dẹ̀ nígbàgbọ́ pé àdéhùn wa ẹ múṣẹ lórí mágàjí kan tó wa mọ́tò pa àwọn ọmọ méjì tí kẹta sì wà nípò kọ̀bà olé ní ilé ìwòsàn àti ẹ̀mọ́ kò sí kẹta náà wà báyìí. Ọ̀rọ̀ kó ó ṣàánú wa oṣù ẹ gbọ́ ìkẹta òun náà ti kú tọ̀ ìkẹta náà ti kú o ọmọ nàìjíríà ìkẹta náà ti kú. Mágàjí kan tó wa mọ́tò pa ọmọ mẹ́ta nìbàdàn, méjì kú lójú ẹsẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé mo sọ fún yín pé ìkan nínú àwọn ọmọ ó mọ́kọ̀ bọ̀ lé lọ́jọ́ Sunday wọ́n dẹ̀ pa lọ́jọ́ Wednesday. ọmọ tí bàbá àtìyá ti tọ́ jáde ní polytechnic tí wọ́n fẹ́ máa jẹun rẹ̀, ó wá dùn wá pẹ̀lú charge tó lọ ilé ẹjọ́ bí wọ́n ṣe ní kí wọ́n gba onídùúró arákùnrin yẹn, ìyẹn Mágàjí yẹn tí ó sì tún ti dàbí pé kò ló lọ àbí ó ti lè kó wọn ò ráyè lọ sílé àwọn fámílì ọmọ tó kú torí pé wọ́n ti bá fàájì míì lọ nígbà wọn wá tì wọ́n mọ́lé, wọn wá ní mọ̀ sí nǹkan míì. báyìí pé wọ́n tì wọ́n mọ́lé ni wọ́n mọ̀ sí nǹkan, wọn ò ní lè láǹfààní àti nǹkan míì. ṣùgbọ́n adájọ́ tó dájọ́ ò ṣẹjọ́ dá níta gbé síwájú ẹ̀ ló dá.
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wá gbọ́ pé kí ló dé kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ CP Fẹ́mi Haruna ó ní PPRO ni ó lọ sábà wípé CP Adéwálé Òsínfẹ̀sọ ní ọ̀gá nítàmọ̀ rí lédèyìí kí á ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ gbéra wọ́n sì pe gbogbo àwọn tọ́rọ̀ kàn wọ́n sì wá fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ pé òdodo tó yẹ káwọn ó ṣe àwọn ó ṣe àrí justice èyí tó ti ẹ̀jọ́ mi lójú bẹ̀ ni pé ṣe ni wọ́n ní kí n kó àwọn ẹbí tí ọ̀rọ̀ kàn wá wọ́n sì bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ látẹnu àwọn ẹbí tọ́rọ̀ kàn ta ló sọ̀rọ̀ ta ló bá a sọ̀rọ̀. wọ́n ti bá wa sọ̀rọ̀ wípé a rí ìdájọ́ òdodo gbà pé kí a ní sùúrù pé wọ́n bá wa tún ẹjọ́ yẹn charge sí court. wọ́n láwọn bá rí tó charge pé ẹ máa rí ìdájọ́ òdodo gbà báwo ni ọ̀gá ọlọ́pàá ti ṣe nígbà tẹ́ ẹ débẹ̀ lónìí. àwọn wọ́n ṣe dáadáa sí wa tó pọ̀ lónìí ó sì fi wá lọ́kàn balẹ̀ pé a rí ìdájọ́ òdodo gbà. so ọmọ Nàìjíríà ṣe ti gbọ́ wọ́n ní àwọn ọlọ́pàá ṣe dáadáa sáwọn lónìí nígbà táwọn débẹ̀ torí pé ọlá iná ni ó bá mi léwájú wọn lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá nígbà tán sì débẹ̀ lénìí nǹkan yàtọ̀ ṣé mọ̀ pé níjó ní ẹni tó mú fóònù lọ́wọ́ tó rìkọ́ọ̀dù bàbá bí bàbá ṣe ń mékì kọ́ọ̀lù níṣẹ́ làwọn ọlọ́pàá ti jó ní gba fóònù lọ́wọ́ wọn tí wọ́n dìlítì tó wà ń bẹ̀ ìyẹn àbúrò ẹ̀gbọ́n ẹni tí wọ́n fọkàn pa wọ́n gba fóònù ẹ̀ wọ́n dìlítì ẹ̀ kódà wọ́n tún tírẹ́tìn ẹ̀kọ́ yẹ káwọn ó tì mọ́lé ni ṣùgbọ́n gbogbo wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ti bá wípé kò sẹ́ran lára yín ni àbẹ́jẹ́ òfúlò ní búlọ́ọ̀dù yín àbí torí aṣọ tẹ́ ẹ wọ̀ ló jẹ́ kẹ́ ẹ ju ọmọnìyàn yín nù lẹ́yìn tí wọ́n bá wọn wí dáadáa iléeṣẹ́ ọlọ́pàá wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ fọkàn balẹ̀ o August 22 September 17 okay ọ̀tọ̀ ní kéèsì August 22 tèkó September 17 tí wọ́n pàdé nílé ẹjọ́ wọ́n ní ìtọ́bátà bábábọ̀ ọjọ́ náà máa fi tó gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà létí ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ ṣe dáadáa fẹ́lẹ̀ ẹ ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí kúkú ṣe pé yóò di ẹ̀mí ọmọ tó kú ṣùgbọ́n kéèyàn pààyàn lọ́mọ ó tún wá mọ̀ sí báyìí pé ta ni òun òfin Nàìjíríà ò gọ̀ àwọn tó sì ń lo òfin Nàìjíríà gangan tí wọ́n jẹ́ agbófinró wọ́n mọ̀ tí wọ́n ṣe fúndì eléyìí adúpẹ́ fọ́lọ́run gbogbo ọ̀rọ̀ ti wà lọ́wọ́ OC Legal àti Fúnkẹ́ kan ó ti wà lọ́wọ́ àti Fúnkẹ́ OC Legal tí a máa ń tẹ́ ẹ̀kọ́ fún mi jò ní àti Fúnkẹ́ adú ṣètò ìgbẹ́ dúdú lẹ́nu kúrò lájú àti Fúnkẹ́ adú tẹ́ ẹ̀kọ́ fún mi jò ní tẹ́ ẹ̀kọ́ ti òfin gbàgbàgbà àti Fúnkẹ́ OC Legal àwọn ni wọ́n bá wà kẹsì sí báyìí ẹ ṣeun o iléeṣẹ́ ọlọ́pàá ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń wo fọ́nrán yìí tẹ́ ẹ ti ń gbọ́ wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ òun etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di oréré létí gbogbo wa ò mọ̀ gbọ́ níbi tá fi àdàgbà ètò yìí sọlẹ̀ sí lónìí rè bó bá tó ṣe ń lọ àtọ̀jẹ̀kẹ́ ẹ̀ máa gbọ́ tá bá wá rí ẹnikẹ́ni tí ò tí subscribe sórí ètò wa ẹ subscribe sórí ètò wa ó ní kinní kan bí aago báyìí tí ó wà lábẹ́ fọ́nrán táwọn olóyìnbó ń pè ní notification bell ẹ fọwọ́ tẹ kinní aago nǹkan ẹ̀họ́ notification bell yín sílẹ̀ kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ ṣí ẹ fọ́nrán yìí ẹ jẹ́ kó kàn nílé kó kàn àlejò kó kọ ọkùnrin kó kàn obìnrin ntẹ́yìn náà bá fẹ́ sọ ẹ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa káàjọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wá káàkiri gbogbo àgbálá ayé ni pé ire lójú owó ń rí ire lójú ọ̀la ń rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o